Hi everyone, welcome to my channel. Ṣẹ́rí nípa pé bóyá à ń sọ fún wa pé tá a bá gba ọ̀nà kan a lè rí ìjọba ọ̀run, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Nínú ẹ̀sìn ìbílẹ̀, àwọn bàbá wa kọ lórin, wọ́n ní ẹ má ṣìkà láyé nítorí àti rọ̀run èrò bódébódè ó rojọ́. Àwọn bàbá wa gbàgbọ́ pé téèyàn bá ṣàìdá yóò jìyà. Léyìí tó jẹ́ wípé wọ́n máa ń jẹ́ kó yé wa gan pé mọ́rù lóògùn ẹrù o, tó o bá ṣaburú tó o ṣe bí ẹni tó jìpa ìpá ó pa á. Òótọ́ yìí ni gbogbo àwọn èèyàn wá sá fún, tí wọ́n fi sá lọ sínú àwọn ẹ̀sìn méjèèjì yìí, nítorí pé ẹ̀sìn méjèèjì yìí wọ́n fi kíní kan tàn wọ́n bẹ̀. Kírísítẹ́nì gbà pé ọ̀bá àjà pààyàn o, ọ̀bá àjẹ́ olè o, ọ̀bá àjẹ́ nǹkan kan o, tó o bá ti gba Jésù gbọ́ ó ti kẹ́sẹ̀ rẹ lọ, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn Mùsùlùmí gbà pé gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tó o bá ti dá o, tó o bá ti astaga fúru láì, Ọlọ́run ó dárí, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀, torí pé Ọlọ́run yìí sọ̀rọ̀ alábòsí, Ọlọ́run fẹ́ kéèyàn ṣaburú, tó o bá ti ṣaburú o fẹ́ o kọ̀ ó jìyà ẹ̀. So ìyẹn ní ẹ̀sìn ìbílẹ̀ ń fi múlẹ̀ táyé ń ba àwọn èèyàn lẹ́rù sí, kálukú fi ń sá, wọ́n gbà pé òótọ́ yẹn ó ta wọ́n lára, wọn àfẹ́ róòótọ́, ìdí irọ́ ní kálukú wá sá lọ. In tó fà á nìyẹn. Kò sí ibi téèyàn ò ti lè bá ojú rí Ọlọ́run pàdé tó o bá ti ṣe dáadáa. Ìwà rẹ lọ́lọ́run fi dá ọ lẹ́jọ́. Ẹ̀sìn ìṣẹ̀ṣe ò lé o. Kò sọ́nà téèyàn ò lè bá darapọ̀ mọ́ o. Bó o bá jẹ́ Muslim tó o sì rí wípé o fẹ́ padà sí ẹ̀sìn ìṣẹ̀ṣe, tó o bá wo àdúgbò rẹ, ó rí ibi tí wọ́n ti ń ṣe ìjọsìn tí wọ́n jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ń bẹ, lọ síbẹ̀ darapọ̀ mọ́ wọn. Àwọn tí ò bá yé ọ béèrè, wọ́n là yé ọ. Kí ni mo lè máa ṣe? Báwo ni mo ṣe máa ṣe? Níbo ní ṣe bá ṣe Ifá ni mo gbọ́dọ̀ ní ni? Ṣé òòṣà ni mo gbọ́dọ̀ sẹ́ ni? Ṣọ́ọ̀ṣun ni? Ṣé Ọya ni? Nǹkan tó o bá máa ṣe ó bí wọn, wọ́n ṣàlàyé fún ọ. Tí wọ́n bá ti wo ìrìn àjò rẹ tí wọ́n bi ọ́ léèrè nídìílé yín kí lẹ̀ ń ṣe ń bẹ̀. Níbi tó o ti ń bọ̀, báwo ni wọ́n fẹ́ sọ wá ń ṣe? Ìyẹn ni wọ́n fi ṣàlàyé fún pé ọ̀dà o, nǹkan báyìí ni kí wọ́n lọ gbà kó máa tọ́jú, kó o sì máa wá sílé ìjọsìn. Kò sí nǹkan tó lè ń bẹ̀.